ọmọ tó ń sọ ní gbogbo. Mr. Láyọ̀ Màrè. ọmọ tó ń sọ ní gbogbo. Kí ni ó fújì tó ń sọ? ọmọ tó ń sọ ní gbogbo. Gbogbo Yálìmí tó ń sọ. Ọmọ tó ń sọ ní gbogbo. Àní mo dúpẹ́ Bọ́lá Ajíògùn. Ọmọdé ọ̀hún ìláyé. Ẹ̀mọ olórin tí ń bẹ ní ìlú Nàìjà ń bí. Èmi ò takú sékòó kọ́lọ̀ tó ṣe ìyanu. Mi ò pẹ́ ní Ìbàdàn kí n tó bá wọn lókìkí. Ìlọrin ilé Yálìmí torí dá mi sí. Ibẹ̀ lèmi ti lókìkí ọbọ̀ lọ́hùn ẹ̀ máa ṣe. Mo tún ní wàá tì máa gbọ́ Bọ́lá Ajíògùn. Wàá tì máa gbọ́ pé mo máa ń pèrè gidi. Wàá tì máa gbọ́ pé mo tún ìlú tó gbé. Wàá tì máa gbọ́ pé mi náà ń sọ nísẹ̀yìn ẹ̀. Wàá tì máa gbọ́ pé màá ní sápá. Sọ pé wàá tì máa gbọ́ pé sọ́sọ́ náà ń sọ́kọ́. Wàá tì máa gbọ́.